Caro Ekason Ekale Abitesimbawa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Baba Nasri tún ti jáde o pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ tó lágbára lórí ìlú Ìbàdàn àti Olúbàdàn àti Ṣèyí Mákindé. Wọ́n ní kí wọ́n ṣọ́ra gidigidi gan nítorí pé àwọn rí ogun nílùú Ìbàdàn. Ìkìlọ̀ ńlá tún jáde sí bàbá wa Tinubu. Wọ́n ní àwọn tí wọ́n sọ fún wọn pé àwọn Haúsá wọn ò jẹ́ nǹkan kan, wọ́n ní kí bàbá yìí lọ mọ̀ pé wọ́n jẹ́ nǹkan kan, pé àti débẹ̀ wọn kò ṣẹ̀yìn àwọn Haúsá o, pé kí wọ́n bọ́ ṣe máa bá àwọn Haúsá ní ìrẹ́pọ̀ láti lè ṣe ìjọba yìí ní ìtùbínùbí, láti lè ṣe ní ìrọ̀rùn àti àlàáfíà. Láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o. Ẹ wo ẹ wá nǹkan fìdílé nǹkan ẹja jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá Nasri lórí àwọn àsọtẹ́lẹ̀ tó tún jáde sílùú Ìbàdàn, Olúbàdàn, Ṣèyí Mákindé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹja jọ. Mo gbé kò nígbà Jonathan, mo gbé kò nígbà Buhari kó má padà wá lórí ìgbà tí ọmọ wa wà bẹ́ẹ̀, olùwàyọ̀ wà pẹ̀lú wa. Fáínálì kò yẹ kí n ṣe lè, ṣùgbọ́n mo sọ nítorí ìlú Ìbàdàn dáadáa, kì í ṣe nítorí mi ò ríran yẹn sí gómìnà Mákindé, mi ò dẹ̀rí sí bàbá wa ọba Ládọjà, mi ò rí sí, bọ́ mo rí sí ìlú Ìbàdàn dáadáa ló fẹ́ jẹ́ kí n sọ. Mo rí pé níwájú ààfin Ìbàdàn, àìtàn ńlá wà níwájú ààfin, àìtàn tó ga. Ní èyí tí wọ́n gbé kọ Nàìjíríà tí wọ́n yà wá, ó wà níwájú àìtàn, ó wà lórí àìtàn, ó dẹ̀ gbiná. Ààfin jó, iná yẹn bẹ̀rẹ̀ sí wọ àárín ìlú lọ. Mo fi àkókò yìí bẹ̀ gbogbo ọmọ Ìbàdàn, ìránṣẹ́ Ọlọ́run ní Ìbàdàn, àwọn àgbààgbà ní Ìbàdàn. Ìtumọ̀ tó wá sọ fún mi pé federal government fẹ́ fi ìlú Ìbàdàn ṣe battlefield, ẹlọ́kọ̀ọ́ra ẹlọ́. Wọ́n fẹ́ fi ṣe battlefield ní Ẹ̀gbẹ́sànwá. Irú wàhálà tó ṣẹlẹ̀ ibi 1973 ló ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Àfi tí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run nílùú Ìbàdàn, àwọn ọmọ Ọlọ́run rẹ̀ bá pawọ́ pọ̀ tá bá gbàdúrà. Èkíní, kí àwọn tó jẹ́ àgbààgbà ní Ìbàdàn àti kábíyèsí àti gómìnà kí wọ́n rò pé kí wọ́n rí pé ìjọba máa lọ ápùn ìlú àti ọmọ onílù. Wọ́n fẹ́ fi òṣèlú dá àfikún yẹn, wọ́n fẹ́ fi òṣèlú, wọ́n fẹ́ fi òkùnkùn àgbáyé fẹ́ fi òṣèlú láti bá ìjọba bàbá wa Ládọjà, wọ́n fẹ́ fi òṣèlú tánìṣe. Wọ́n dẹ̀ fẹ́ fi òṣèlú bá òpin ìjọba Mákindé jẹ́. Ó wá kù sọ́wọ́ àwọn alágbára tí ń bẹ ní Ìbàdàn kí wọ́n má fi òṣèlú ba ìlú Ìbàdàn jẹ́ o. Torí Ìbàdàn jẹ́ center of Yorùbá land. Wọ́n tó bá rẹ̀ fi affect Ìbàdàn, affect gbogbo ọmọ Yorùbá. Kí ààrẹ Tinubu kẹ̀ kó bẹ̀ fi ọgbọ́n ṣe kó mà pé ilé Ìbàdàn o. Kí ni èdè tí mo fi sọ bẹ́ẹ̀? Ẹ máa sùn. Kí ni èdè tí mo fi sọ bẹ́ẹ̀? Ní ìgbà tí bàbá wa Ọbásanjọ́ wà lórí àlééfà, ó rí pé tí òun bá kọlu Èkó ní ọ̀nà pé agbára wà lọ́wọ́ mi pé nǹkan máa bàjẹ́, ó fi ọgbọ́n sí kò bá ní Èkó jẹ́. Torí tí Ọbásanjọ́ bá fẹ́ gba Èkó ní ìgbà yẹn, yóò gba agbára, yóò ṣe kíni, yóò gbà á. Ṣùgbọ́n kí ilẹ̀ Yorùbá má bàa bàjẹ́, kí ó bàbá Tinubu kó rántí ìgbà yẹn o, kó jọ ní ìyọ́nú Ọlọ́run, kí wọ́n má dá iná wàhálà ńlá sílùú Ìbàdàn tí ìtàn rẹ̀ ò ní tán láéláé, kí wọ́n fọwọ́ sí o. Àti bàbá Tinubu
àti Mákindé, bàbá Mákindé àti bàbá ọba Ládọjà kí wọ́n fọgbọ́n ṣe o nítorí orúkọ ọjọ́ ọ̀la. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ má gbàgbé pé mo sọ wípé ìrànlọ́wọ́ máa ti di méjì wá. Ìrànlọ́wọ́ máa ti, that is Psalm 20 verses 2. Ìrànlọ́wọ́ máa ti di mímọ́ wá, ìrànlọ́wọ́ máa ti di àìmọ́ wá. Bí ẹ bá ti rí ìrànlọ́wọ́ tó ti di àìmọ́ wá, ìbá ìjẹ́ pásọ̀, bọ́dí ọ̀kra ẹ̀, orílẹ̀ ẹnikẹ́ni àbí ọba ẹ̀, ẹnikẹ́ni tó bá ti lè dé ipò kan tí ìlú ò bá ti rọgbọ, ìrànlọ́wọ́ tó fi débẹ̀, ìrànlọ́wọ́ la fi dókè, ṣùgbọ́n ìrànlọ́wọ́ tó fi débẹ̀ kì í ṣe ìrànlọ́wọ́ ibi mímọ́. Ẹni ipò téèyàn bá ti lè àkwáyà tó ti débẹ̀ when there is no peace, ìrànlọ́wọ́ tó fi débẹ̀ kì í ṣe. Tí ẹ bá wò ó láti ìgbà tí ọ̀gá ọlọ́pàá tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ yìí, ẹni pé láti tí a bá gbàdúrà fún ẹni pé láti ìgbà tó ti jẹ yìí àwọn wàhálà kan ṣe kí ni o ó lọlẹ̀. Bí ẹ bá ti rí ẹni tó fi ìrànlọ́wọ́ ibi àìmádókè ògbé nílẹ̀ tó bá ti dókè, everything will become scattered. There will not be peace there. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fi ìrànlọ́wọ́ ibi mímọ́ dókè, àlàáfíà ṣe kí ni o àjọba, ìkẹrẹ́rẹ́ á dé, ayọ̀ á dé, ìṣọ̀kan dé, àwọn aláboyún wa máa bí wẹ́rẹ́, àwọn àgbà àwọn ọ̀dọ́ wa. That is why bí bàbá wa Tinubu bá fẹ́ ṣe àṣeyọrí nínú ìjọba yìí, tó bá dẹ̀ fẹ́ ní ọjọ́ ọ̀la nínú ìjọba yìí, gbọ́ ìwọ tó ń sùn, tó bá fẹ́ ṣe àṣeyọrí, number one, gbogbo tó bá mọ̀ láti fi wá àlàáfíà pẹ̀lú àwọn ará north, kó wá àlàáfíà pẹ̀lú wọn. Tó bá lóun fẹ́ máa bá wọn jà, òun fẹ́ lágbára lé wọn lórí, àwọn ará north ìjọba lè wà lọ́wọ́ Tinubu àti ipò, ṣùgbọ́n májẹ̀mú Nàìjíríà àti àbìtú Nàìjíríà owó wọn lọ́wọ́. Gbogbo tó bá mọ̀ àwọn ló bí débẹ̀ tó dẹ̀ débẹ̀, ta ló gbé débẹ̀? Àwọn náà ló gbé débẹ̀. Kó má tẹ̀lé ariwo tí àwa ilẹ̀ Yorùbá pa yìí o. Tí ó bá lóun fẹ́ bá wọn tọwọ́ sí ṣòkòtò, wọ́n ti gbàdọ́gba yẹn jẹ́ náà ọ̀rẹ́dì náà, tó bá jẹ́ pé ẹni tí ò yé yé wọ́n mọ̀ pé wọ́n ti gbàdọ́gba yẹn jẹ́ fún. Ṣùgbọ́n tó bá lóun fẹ́ bá wọn fà á máa bàjẹ́ sínú kí gbogbo àwọn àgbà Yorùbá kan bá bá sọ̀rọ̀. Gbogbo tó bá mọ̀ kó o lè fi wá àlàáfíà pẹ̀lú wọn kó wà. Tí ò bá ti ṣe ẹ lọ́wọ́ òpin, that is number one.